ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ọba Sẹ̀míù Ọba Orile Ifo tó bẹ̀rẹ̀ sí ní gbá bàbá àgbàlagbà bàbá 73 years tó bẹ̀rẹ̀ sí ní gbá lójú tó ń gbá nímú tó ń gbá sín tó ń gbá sọ̀hún. ọ̀rọ̀ yìí ti kọjá bẹ́ẹ̀ o, bẹ́ẹ̀ ni ó ti kọjá nǹkan tí kábíyèsí ọ̀hún gan tó ń gan lérò torí ọpẹ́lọpẹ́ ẹ̀rọ amáyélujára tó jẹ́ kí gbogbo ayé kàn mọ̀ nǹkan tí wọ́n ṣe tí lè fi jó o torí ìbá má jẹ́ bẹ́ẹ̀ ni kò tiẹ̀ sẹ́ni kankan tí ò bá gbọ́ sọ̀rọ̀ rárá bí tí ń wò mọ́ kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé tẹ́ ò bá gbàgbé lọ́jọ́ náà lọ́hùn nígbà tí kábíyèsí yìí tó bẹ̀rẹ̀ sí ní gbá bàbá àgbàlagbà ìyẹn bàbá Abraham ààrẹ ọlá JP tó ń gbá lójú tó ń gbá nímú tó bẹ̀rẹ̀ sí ń ju àwọn òkò ọ̀rọ̀ àwọn òkò èpè tó ń jù sí ní kọ̀m̀bọ̀kọ̀m̀bọ̀ ní kọ̀m̀bọ̀kì tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti bẹ̀rẹ̀ sí ní bẹnu àtẹ́lu kábíyèsí yìí tí kábíyèsí ọ̀hún gan tí wọ́n ń sọ dánwò wípé gbogbo àwọn ọlọ́pàá pátápátá inú ṣòkòtò òun báyìí ni gbogbo wọn wà òun lè darí wọn sí ibi tó bá wù òun àmọ́ àwọn ọlọ́pàá ní kò rí bẹ́ẹ̀ rárá bí ti ń wò mọ́ o pé kò sóhun tó jọ o kí bàbá yẹn pé kó ṣe kí ni pé kó lọ tú dànù àwọn ọlọ́pàá gangan ni wọ́n kọ́kọ́ gbé bàbá yẹn lọ sí ilé ẹjọ́ tá dájọ́ sì ti dájọ́ pé kán máa gbé bàbá yẹn lọ sọ́gbà ẹ̀wọ̀n ṣebí àwọn Yorùbá bọ̀ wọ́n ní pé orí adé ò gbúdọ̀ sùn ta àmọ́ orí adé ọba Sẹ̀míù Ọba Orile Ifo orí adé tiẹ̀ ti sùn ta báyìí o lọ́wọ́lọ́wọ́ báyìí ń bẹ ní látìmọ́lé o lọ́gbà ẹ̀wọ̀n lódìdí ọba ọ̀rọ̀ yìí gbẹnu tán o ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ̀ ṣe báwọn Yorùbá kan tiẹ̀ bọ̀ wọ́n ní pé iyì lọ́ba máa ń forí bíbẹ́ ṣe nílẹ̀ Yorùbá àmọ́ kò rí bẹ́ẹ̀ mọ́ láyé òde òní o torí ohun tí bàbá yìí ṣe ó burú jáì o ọ̀rọ̀ wọn ò wá tán síbẹ̀ o ẹ wò ó bàbá Fẹ́mi Falana wọ́n ti gbọ̀rọ̀ ibi ẹ̀ ní gbàgbọ́ ọtí o wọ́n ti gbọ̀rọ̀ ọ̀hún sórí kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n lọ fi ọ̀rọ̀ wá bàbá Abraham ààrẹ ọlá JP ìyún bàbá yẹn tí wọ́n ń gbá lójú tó ń gbá nímú wọ́n lọ fọ̀rọ̀ wá lẹ́nu wò tó sì káràyé tó kọ́rọ̀ dálẹ̀ tó bẹ̀rẹ̀ sí ń ṣàlàyé o bọ́rọ̀ ń ṣe jẹ́ gan-an ní pàtó lẹ́yìn ilé náà wá ń kọ́ ẹni tó jẹ́ igbákejì àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn yìí tó jẹ́ bíi vice chairman bí nǹkan tó ń porúkọ ẹ̀ ní Fọlárìn Ọláyínká òun gangan ló wá mú bàbá yẹn ló mú wọn lọ sí ọ̀dọ̀ bàbá Fẹ́mi Fálànà tó lọ ṣàlàyé bí gbogbo ọ̀rọ̀ ṣe jẹ́ gan ní pàtó ní bàbá Fẹ́mi Fálànà bá yarí kanlẹ̀ o wípé pé ilé burú jáì pé àwọn ò gbọ́rọ̀ yẹn àwọn fún wọn lára àwọn gan ti wá ṣetán báyìí láti lọ bá ọba yẹn jà láti lọ fáìlì another case wọ́n ní breach of fundamental human rights ní another case fresh case entirely táwọn fẹ́ fight against ọba yẹn wípé kí àwọn ìjọba àwọn ọlọ́pàá kó máa bá a fa ẹjọ́ yẹn lọ pé àwọn náà máa bá a fa ilé lọ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ abẹ́rẹ́ pé tí wàá gbẹnu tán pé ó ti wá tán po fún kábíyèsí yìí báyìí torí òṣùwọ̀n kábíyèsí yẹn ti kún ni kábíyèsí yẹn ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe nǹkan tó ń ṣe yìí òṣùwọ̀n ẹ̀ ti kún ọlọ́run tí ó sì mú ló ní pé kán máa fídíò bàbá yẹn lọ́jọ́ yẹn tó ní kán máa rẹ́kọ̀dù bàbá yẹn lọ́jọ́ yẹn ẹ̀yin èèyàn ẹ dákun dábọ̀ ẹ máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó ṣíàṣíà ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bá mi bó tààràtàrà kó ba lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ẹ jẹ́ ń tẹ̀síwájú torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ń sọ káàkiri gbogbo àwọn ẹ̀rọ àmáyélujára o kódà àwọn nǹkan ní pé tí wọ́n bá ti gbé ọba kábíyèsí Ọba Orile Ifo tó bá ti gbé lọ sọ́gbà ẹ̀wọ̀n pé bàbá tí wọ́n nà bí ejò àjẹ́ yìí wọn ò ṣe kúkú fi bàbá yẹn sórí àléfà kó o máa ṣọba lọ́ntì ẹ̀ àbí bó lẹ ṣe rọrọ̀ yìí sí ẹ̀yin èèyàn mi àwọn kan ní pé àtọmọ ìlú yẹn ni bàbá yẹn ni pé tó bá jẹ́ pọ́ ọmọ ìlú yẹn ni
a jẹ́ pé àsìkò ti tó báyìí o tí wọ́n fi bàbá yẹn tí wọ́n fi jọba ìlú Orílẹ̀ Ifọ̀. Ọlọ́run bóun ṣe ń tiẹ̀ nìyẹn o. Àmọ́ ṣé Ifá ló ń yan ọba lórílẹ̀ Ifọ̀ ni àbáwọn èèyàn kàn fà ń fọba síbẹ̀? Ṣó dájú gan pé ọba tí wọ́n yàn kàn yìí tó ń gbàyàn lójú tó ń gbàyàn nímú yìí, ṣó dájú pé ọba gidi ni bàbá yẹn? Ẹ wò ọ̀rọ̀ yìí gbẹnu tán o, ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ. Kí wàá ló ṣokùnfà bí wọ́n ṣe rán bàbá yìí lọ sọ́gbà ẹ̀wọ̀n gan-an pàtó? Torí tá bá ní ká wo ẹ̀ṣẹ̀ tí bàbá yìí ṣẹ̀, kò lè tó yẹn dàbí alára náà. Tá bá ní ká wò kò ṣàpàyàn. Ẹ̀sùn assault náà ni wọ́n pé wọ́n fi kan bàbá yẹn. Ṣó wá tó nǹkan tó yẹ kán fi gbé lọ sẹ́wọ̀n? Wọ́n ní wọ́n fẹ́ gbónídùúró rẹ̀ pé àmọ́ orúkọ tí bàbá yẹn fi sílẹ̀ wọ́n ní Sẹ̀míù lórúkọ bàbá yẹn, àmọ́ orúkọ tóun lọ fi sílẹ̀ nígbà tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò pé Abdul Sẹ̀míù lórúkọ tó fi sílẹ̀ tó túmọ̀ sí pé orúkọ yẹn ò wá jọra. Wọ́n ti wá rí i pé ó tún ti ní họ́wùhọ́wù nínú. Eléyìí gan ló wá ṣokùnfà bọ́n ṣe padà gbé kábíyèsí lọ sọ́gbà ẹ̀wọ̀n nígbẹ̀yìn o. Ọ̀rọ̀ ìgbẹ́nu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ. Ẹ dákun dábọ̀ èèyàn mi bá mi comment ká máa like kẹ́sì máa pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bàa lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ lára. Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́sì máa fọ́lọ́. Òkè Láwà téńté. 25 ní nǹkan bí aago 11 àárọ̀ mo jáde síta pé kí n lọ ra oúnjẹ méjì ọ̀dà street. Bí mo rẹ̀ ṣe ń lọ ní kábíyèsí olórílé mo gbọ́ ìwọ wá ń bí mo dẹ̀ wẹ̀ mo rí pé tinted glass blue nígbà tí mi ò dẹ̀ mo wá ń lọ. Ṣé o fẹ́ sọ pé o mọ̀ pé mò ń pè ẹ́ ni? Mo wá wind down mo ní kábíyèsí mi ò mọ̀ pé ẹ̀yin ni ẹwà bẹ́ẹ̀ tẹ́ ń pè mí. Mo wá sáré lọ bá wọn pé kí n èmi ní sà. The first thing tí máa kọ́kọ́ rí ni pé wọ́n kàn wọ́n gbá etí mi. Then bó ṣe bẹ̀rẹ̀ sí mi lù ní driver ẹ̀ kúkúrú báyìí ìyẹn náà ń lù mí. Then lúkòsí ẹ̀ ìyẹn náà ń lù mí. Kí ni mo ṣe arákùnrin kan wá ń bọ̀ ládùúgbò ó jẹ́ young man tó mọ gbogbo wa. Ìyẹn wá ní bàbá ẹ dọ̀bálẹ̀ fún bàbá ẹ dọ̀bálẹ̀ fún. Mo ṣe wá dọ̀bálẹ̀ ni pé bẹ́ẹ̀ tẹ́ ní dọ̀bálẹ̀ kí ni mo ṣe? Mo ti jọwọ́ náà ni pé kí ni mo ṣe, ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe? Ẹ dẹ̀ mọ̀ pé ò ń lù mí. Mo ní kábíyèsí ẹ dẹ̀ mọ̀ pé ara mi ò yá o. Gbogbo last year ẹ rí i pé ara mi ò yá o. Bẹ́ẹ̀ ṣe ń lù mí ara mi ò máa yá. Mo ṣe sọ fún mi pé ara mi ò máa yá. Olóhùn òun á tó bá kú wọn á kà lọ rí ẹ dànù síbẹ̀ yẹn. Àìmọye irú ẹ̀. Pé ṣé o mọ̀ nígbà tí mo wà lórí ìdọ̀bálẹ̀ ṣé o mọ̀ wípé gbogbo ọlọ́pàá lọ sí ẹnìwé gbogbo ọlọ́pàá Nàìjíríà yóò wà lọ́wọ́ òun. Then kò sí kò sí tó lè ṣe. Then bó ṣe túbẹ̀ sí ṣépè fáwọn ọmọ mi nìyẹn ṣépè